mo kí wa àṣírí eléyìí torí ẹnìkan pè mí ní ṣèjẹta àbíjọ wo ni pé ilé àwọn ti bẹ̀rẹ̀ rẹ̀ ti pẹ́ ṣùgbọ́n bí táwọn bá dé láti bí ọdún 5 náà ló wà àwọn ò ṣe nǹkan kan ń bẹ̀. mo wá wò pé ó yẹ kí n fi àṣírí yìí sílẹ̀. àṣírí yìí tí a bá ní ìdádúró lórí iṣẹ́ ilé tá à ń ṣe lọ tá a wá ní ìdádúró lórí ẹ̀ tó wò wọlé tí gbogbo nǹkan dàrú. a wá egbò owó iṣu ẹnìnà ewé àkókò ẹsẹ̀ àgbébọ̀ adìẹ tó ní ká 5 ẹsẹ̀ méjèèjì ni o àwa máa jó pọ̀ a wá dá sí ọ̀nà méjì a kó àbù díẹ̀ a bù sínú kòǹjò yìí a lọ bù mọ́lẹ̀ sí inú ilé náà eléyìí tó kù a pò mọ́sẹ̀ ọṣẹ yìí a wẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta sí ibi tí a bò kòǹjò yẹn sí nínú ilé yẹn lórí ilẹ̀ yẹn ṣùgbọ́n a ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ilé yẹn kì í ṣe ilẹ̀ lásán o a wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta síbẹ̀ ká tó wá máa lọ wẹ̀ ní ká máa tún máa wẹ̀ síbòmíì a ti wá ní ìfọkànsí pé dandan o n ta fẹ́ ṣeré o pẹ̀lú ògọlọ́gbògbò bá ṣe ń jẹ́ tọ́lọ́hún ní ọ̀nà kọ̀nà àṣírí yóò máa bò láti lè tá a fi tìkínní yóò máa sáré pé kí wọ́n bo òun kí wọ́n bo òun kí wọ́n bo òun kò pẹ́ ni tó bá ń gbélé lára o kò sí ìpalára kankan o ara àwọn nǹkan tí àwọn bàbá wa máa ń lò ní ìgbàanì láti fi omi iṣẹ́ yìí ṣe púpọ̀ 08061408254 09072793348 nọ́mbà tẹ̀lé pè wá sí tẹ́ bá ní ẹ máa pè wá tẹ́ bá ní béèrè ṣùgbọ́n ẹ lè mẹ́sẹ̀jì wa ní WhatsApp nọ́mbà méjèèjì ló wà ní WhatsApp ẹ lè mẹ́sẹ̀jì wa tẹ́ bá ní béèrè lórí ẹ̀ á dá yín lóhùn.